Mo kí wa kú dédé àsìkò yìí. Dákun bó bá ṣe ń wọlé bá mi share program yìí, mo bẹ̀ ẹ́. Lẹ́ẹ̀kan mo jáde, mo sọ̀rọ̀ nípa àwọn ìgbésẹ̀ tí Destiny Boy yìí gbé. Mo wá rí most àwọn ẹ̀dá kọ̀ọ̀kan tó ṣe pé ọpọlọ wọn kú tí wọ́n ń sọ under comments. Mo wá padà lọ sínú page ẹ̀. Mo lọ wo àwọn ìgbésẹ̀ kankan tó gbé. Ṣé ẹ rí ìrìn àjò ayé? Nǹkan téèyàn fi ń rìn ìrìn àjò ayé rẹ̀. Kódà kò ń ṣọjọ́ orí. Tó bá fẹ́ rìn ìrìn àjò ayé, ọpọlọ ni. Torí pé ẹni tó fẹ́ mú ẹ rìn ìrìn àjò ayé, ó lè má nífẹ̀ẹ́ rẹ débẹ̀ o. Ohun tó nífẹ̀ẹ́ tó fẹ́ jẹ lára rẹ, òun ló ṣe máa mú ẹ rìn. Ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, ohun tẹ́lòmíì fi, for example, bí babaláwo yìí, ó dàbí pọ́dù ẹ̀ ní Destiny ti ṣe Ifá. Yes. Ó ní àwọn nǹkan kan tó ṣe pé mo gbé fídíò yẹn tó ṣe wípé ó ń lò ní àwọn oṣólẹ̀ tó wà nù kòǹjò tó ní agbára. Kò dìgbà tó bá sọ fún ẹ wípé oṣólẹ̀ yìí ju ọjọ́ orí lọ tó o bá ń ṣọmọdé nínú spiritual. Ó ju ọjọ́ orí lọ. Torí pé mò ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, àwọn bọ́ìsì kan pẹ̀lú ọpọlọ wọn sì kéré. Torí pé àwọn náà sáré wọ́n fẹ́ gbéra bẹ́ẹ̀. Àmọ́ inú mi dùn lórí àwọn nǹkan tí mò ń rí lórí TikTok tí wọ́n ń sọ. Bẹ́ẹ̀ ni. Ọmọ kékeré ní ìyá ọmọ yìí. Ìyá Destiny Boy yìí gan tó bá wé èjì ẹ̀, ó ṣẹ̀ṣẹ̀ máa over 45 ni, àbí kí n sọ pé ó ṣẹ̀ṣẹ̀ over 40 ni. Ẹni tí mo lè pàdé lójú ọ̀nà tí mo lè toast ni. Kò ń ṣàgbàlagbà rárá. Tá bá ń sọ̀rọ̀, we are talking with experience. A kò sọ̀rọ̀ lásán. Tá bá wá ń pè yín ṣàkíyèsí, ẹ̀yin bọ́ìsì yìí, ẹ máa gbọ́. Kó bá má fẹ̀mí ara ẹ̀ ṣòfò ni. Torí pé tó bá fẹ̀mí ara ẹ̀ ṣòfò, òkú ẹ̀ ò wúlò fún wa. Ṣùgbọ́n tá bá pè yín ṣàkíyèsí, a ní ó má ṣe àjò. Ṣùgbọ́n wọ́n fún ara rẹ̀ jẹ́ ní tó farabalẹ̀. Má jẹ́ kó gbé iṣẹ́ gbóná lé ẹ lọ́wọ́. Okay, wọ́n sọ pé lè babaláwo ló kú sí. Kó tó gbé lọ sí mọ́ṣúárì láàárọ̀ yìí. Ẹja sọ reality. Lóòótọ́, ṣe rí béèyàn bá ṣe àjò owó tó jẹ́ pé repercussion máa wáyé lórí ẹ̀. Látijọ́ tó o bá ti ṣe ló ti máa mú sign ibi tó máa gbà pa ẹ wá. Ọlọ́run má jẹ́ ń tọ̀yàn. Mo gbọ́ ọmọ àgbà ni mí, mo pẹ́ gan-an spiritual. Ẹ mọ ọdún tí mo ti ń tẹ̀lé àwọn àgbàlagbà bọ̀ tí ó ń ṣe àwọn àgbàlagbà òpònú ìsinyìí o. Mo fi Ọlọ́run búra. Tí n bá post fọ́tò dáàdì mi lásán, àwọn tó bá lójú inú wá tẹríba fún wọn ni. Bàbá tó bí mi. Ká tó wá sọ wípé ní òkè òní dúró lọ́dọ̀ mi, ó yá wá lọ sókè lọ́hùn kó lọ kọ́ ìmọ̀ kó tó wá kọ wálé.
so wá jẹ́ àgbàlagbà àbójárúgbó ó so ṣàkúṣàkú mọ́rùn kò túmọ̀ sí pé o ní ìmọ̀ tí mo ní. nǹkan tó ṣe pé nǹkan tó ṣẹlẹ̀ sí Destiny yìí mo ti sọ going to a year now tí mo ti sọ ọlá pé mi fẹ́ràn live ẹ ti mọ̀ live kedere Facebook máa ń gbé lọ ni èmi ò káràmásìkì pé bóyá àfi tó bá jẹ́ pabára àwọn pluggers tó gbé lókù tí mo ti sọ kódà kò tí ì lọ ṣe fáńdà yẹn ṣùgbọ́n a rí wípé eré tó ń sá ó pọ̀ mo dẹ̀ ní láti jáde láti sọ láti lè pe àwọn tó bá súnmọ́ sí tòsí láti lè pè sákèésì àwọn òpònú kan wá ń sọ pé kinní kan ṣé ẹ fi ìpọ́rọ̀ spiritual jọ ọ̀rọ̀ ọgbọ́n orí ni ọgbọ́n orí ò ṣe lo spiritual bó o bá ní reality lọ́wọ́ bó o bá ní ètùtù ẹ̀ tó ní sàárà rẹ̀ reality yẹn máa padà sọ ẹ́ dé pé what do you mean à ń sọ reality mo ní babaláwo yẹn iṣẹ́ tó lò fún mo fi Ọlọ́run búra ó lágbára jọjọ orí ẹ̀ lọ ọwọ́ ni ó ní nǹkan kan tó ń nọ́ọ̀sì lọ́wọ́ kó tó di wípé nǹkan yẹn ṣẹlẹ̀ sí ìgbà wo ni nǹkan yẹn ṣe ìgbà wo ló lọ ṣẹ́ ìgbà wo ló ṣẹ́ oṣó ìgbà wo ni nǹkan yẹn ṣe. ọjọ́ orí kọ́ la fi ń wé spiritual má fọjọ́ orí wé spiritual ọmọ tó bí láàrin ọjọ́ méje tó bá ní ìmísí spiritual látòdì ọ̀run àtọjọ́ tó ti dénú ayé láti máa lo ìmísí rẹ̀ tí ó máa ya ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bí lẹ́nu. ẹkọ̀ máa ń bìlíìfì pé tá bá ti kó ṣáàkì sọ́rùn àbẹ ti rẹ́lòmíì tó gbé fìlà ńlá tó fún rẹ̀ ń pákéjì ẹ ti bìlíìfì pé kínní no gbàgbé spiritual kọjá yẹn ìwọ ló fojú lásán wò bẹ́ẹ̀. mo ní ọmọ mi kan ọmọ yẹn bẹ Canada nígbà tó ń bẹ nílùú yìí ó sì sáré ó ti rìn ní Canada lẹ́ẹ̀mẹ́ta òun àtọkọ ẹ̀ kó tó di pọkọ ẹ̀ kú kí n má fi ọ̀rọ̀ yẹn gùn nígbà tí ọkọ ẹ̀ kú tọmọ yẹn wòye pé àwọn ẹbí ń dààmú láwọn ó fẹ́ sá lọ sí Canada ó tún rìnrìn ẹ̀ lẹ́ẹ̀mejì kó tó di pọ́ introduce ẹ̀ sí mi nígbà tí wọ́n kọ́wọ́ ṣẹ̀mí ẹ̀ mọ́ ní wàá lọ àmọ́ yóò gbà sùúrù ó ní láti ṣe sùúrù pàápàá níjọ́ torí ẹ̀ máa bẹ̀rẹ̀ mo sọ fún bóyá jẹ́kọ́ gbégbé ẹ̀ wọlé bismillah wà wọlé ó dẹ̀ wọlé nígbà tí ó ti tètè jáde tó tún pa mo ní ó fara balẹ̀ ìṣẹ̀mí ẹ̀ ò ń ṣe ìṣẹ̀mí tó sáré ìràwọ̀ ṣe rí ìṣẹ̀mí ìràwọ̀ mú tó ẹ̀ mo yẹ máa ń sọ fún yín pé ẹ lọ kọ́kọ́ lọ mọ ìra yín ná ẹ má yẹ kọ́kọ́ máa wò kó ṣe ọ̀rọ̀ ṣàkìkọ́ là ń sọ yìí ẹ gbàgbé mo ní ìrìn àjò ìràwọ̀ tó ń lò yìí kò ṣe ìràwọ̀ tó sáré tó bá fast forward ẹ̀ ó máa fẹ́ tiẹ̀ so farabalẹ̀ ìkan yẹn bọ́ sí wọ́n gbéra wọn dọ̀hún nígbà tó dọ̀hún tó tún di wípé òkè báwo lòun ṣe fẹ́ ṣe kinní kan ó yá èmi mo tún fún ní nǹkan tó máa tún ṣe epo ya tún sọ báyìí fún wọn lọ́hùn ó dẹ̀ sọ nǹkan yẹn wọ́n gba passport ẹ̀ kalẹ̀ wọ́n fún ní $1 million lóṣù ní owó tí wọ́n lọ́hùn ní Canada kí ni mo fẹ́ fàyọ́ ń bẹ̀ ni wípé ọmọ yìí wá ń kánjú wípé ó fẹ́ gba ìwé gbogbo àwọn ẹni tó wọlé lẹ́yìn ẹ̀ lọ ti ń fún níwèé wọ́n pé ó ń kánjú mo ní ó farabalẹ̀ ìwé àtẹ̀ lọ́wọ́ àìmọyelé babaláwo àwọn àfáà mi pásítọ̀ mi ló tọ̀ lọ Christianity ni ṣùgbọ́n ojú ọmọ tí mo fẹ́ràn gan torí pé kò ń fi ihun tó ní kò fi ṣahun mo ní ó lọ farabalẹ̀ kí mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ yìí ni wípé nítorí ọmọ ìmọ̀ tún rìnrìn àjò lọ sílùú kan Mali ni tí mo lọ ṣe àwọn iṣẹ́ kan bẹ́ẹ̀ mi ṣe wà ìsàárà ló kọjù fún mi tó bá sọ pé kinní kan sàárà nítorí pé mo mọ̀ yí pé sàárà ó ní agbára láti ṣí ọ̀pọ̀lọpọ̀ náà tó bá ti mọ nǹkan tí ràwọ̀ ẹ̀ ń bá sọ̀rọ̀ kò dìgbà tó bá lọ ṣẹ́ṣù náà àìkí ní sùúrù wa ló máa ń mú wa tójúbọ eléyìí wọ́n wá da kádàrá rẹ̀ rú fún ẹ wọ́n á dàrú mọ́ ẹ lọ́wọ́ lọ́jọ́ tí mo yẹ dé Mali tá a parí iṣẹ́ ẹ̀ báyìí ìjọ́ kejì ẹ̀ ni wọ́n fún níwèé kódà kí mo fẹ́ pè promise tí mo méèkì
nínú ilé ta lọ lọ́jọ́ náà lọ́hùn mo ò tí ì lọ forfeit ẹ̀sìtì náà mo ò tí ì lọ mú ṣẹ nítorí ẹ̀ mo ṣe máa ń sọ fún wa tó ríra àwọ̀ ẹ ṣiṣẹ́ lé lórí ẹlẹgbẹ́ omi ní kíní rọ́bìṣì ni lọ́dọ̀ tèmi rọ́bìṣì òun náà ló kó bọ́mọ yìí sìn àìfarabalẹ̀ àìní sùúrù nígbà tó ọ̀fẹ́ ní spiritual ẹni tó tọ̀ wọ́n sọ́nà pé farabalẹ̀ calm down bó ṣe ń sáré ayé yẹn kọ́ lọ ṣe ń sá ẹlòmíì pv ẹ̀ kó sáré ayé lónìí láàrin ọ̀sẹ̀ kan kó ráyé yẹn mú bó ṣe sáré wọlé ló sáré bọ́tà bó ṣe sáré wọlé ló sáré bọ́tà ó rí bójú mi ṣe pọ́n ni I'm not happy torí pé ikú ọ̀dọ́ yìí ti pọ̀ jù kí ló dé ikú ọ̀dọ́ ti pọ̀ jù náà ọ̀rọ̀ ojú mi bẹ́ẹ̀ pọ́n ni mi ò fagbó mi ò múmùkúmù ẹ jọ̀ọ́ ẹ calm down especially ẹ̀yin ọmọ kódà mo fẹ́ lè sọ pé from 13 years 14 years nsìn wọ́n ti fẹ́ràn owó kọjá kádàrà ẹ jọ̀ọ́ mi ò mọ ọmọ ẹ fẹ́ sọ ó ti disturb brain mi gan àwa ní Destiny Boy ó kú sílé babaláwo wọn ní ó kú sí church Afeez lórúkọ ẹ̀ náà mi ò kò ń ṣọmọ tí mi ò ṣẹ̀ṣẹ̀ mọ̀ látọdún wo ọmọ tó kéré gan báyìí ìyẹ́ èèyàn dúdú ni tó bá ṣẹ̀ṣẹ̀ pupa ń sìn wọn pupa pé àgbà tó ó dé ọmọ tó lọ lè kéwu ni bí ò tiẹ̀ mọ́mọ́ ẹ wò ó mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ̀yin òbí ìyá rẹ̀ máa banújẹ́ ńsìn yóò máa sunkún yóò máa gbára ṣánlẹ̀ ẹ dákun sára tó ń gbé ṣánlẹ̀ yẹn ṣó ní solution mọ́